pọ̀ ní òṣèlú ṣé bó ṣe yẹ wọ́n tọ̀ wọ́n tọ̀ yìí. Àkọ́kọ́ ìgboyà tí Jagaban fi ń gbé àwọn ètò ìjọba kalẹ̀ ó ti le jù. Ó ti le jù. Ó ti le jù. Fún àpẹẹrẹ. God bless you sir. Tẹ́ bá ní kí epo petrol kọ́ wọ́n kí a lọ yí mọ́tò padà kó máa lo gas. Ìbéèrè kìíní mẹkáníìkì mélòó ló ní ìmọ̀ láti máa tún ọkọ̀ tí ń lo gáàsì sí. Pọ́lísì tó yọ gba ọdún 10 pé díẹ̀díẹ̀ o ẹ máa yí mọ́tò padà o. Tá a wá mú gírì pé láàrin ọdún kan ká sáré yí gbogbo mọ́tò padà. Iye tá a tún fi yí mọ́tò padà tó iye tá a ra odidi ọkọ̀. Ọ̀jọ̀gbọ́n ẹ wo ẹ̀bùn táwọn èèyàn ń gbà ní ọjọ́ òmìnira búrẹ́dì 500 1,000. Wọ́n ti sọ àwọn èèyàn dólòsì. Kí lẹ pè sà? Wọ́n ti sọ àwọn èèyàn di olòsì. Wọ́n ti sọ yẹn in quote àwọn wo lọ sọ. Ìjọba ti sọ gbogbo ènìyàn di olòsì. Ẹ wà ní ọkọ̀ wa ń lọ tó fún ní àṣà àwa Yorùbá. Wọ́n ní tí agbájé bá lówó ó ní sí yàrá rẹ̀ ọmọ yẹni tí ń jẹ lábẹ́ ẹ̀hún pé omi ọ̀jẹ̀ ń bẹ̀. Tẹ Yorùbá lọ́rùn kọ́ lọ ṣiṣẹ́ owó. Kó gbàrú. Ju kọ́ wá lọ tò fún búrẹ́dì lọ. Ibi wàhálà ti ń dénú Yorùbá yìí lọ tò fóúnjẹ. Ẹ wo bí wọ́n ṣe ń tí wọ́n sọ́jà ń ti àwọn èèyàn pé ìwọ ti gbà tiẹ̀ máa lọ o ti gbà tiẹ̀ máa lọ búrẹ́dì 500. Ọ̀sẹ̀ mélòó ni wọ́n fẹ́ àjẹ búrẹ́dì tí wọ́n lọ tò fún torí pé ebi ti dé. Ẹ bá wa sí àìlọ Àbújá kí wọ́n rí state of things ibi nǹkan dé dúró. Mọ́tò ń gan búrẹ́dì mélòó lọ́wọ́ àná rẹ̀ èèyàn mélòó ní ọkàn kò tó máa lọ. Ebi ti dé kò rọrùn bí ọrọ̀ ajé ṣe rí. Ntọ́dẹ̀ fa ni gbogbo wọlé epo ní ti àbáàdì. Ọ̀nà pọ̀ tíjọba fi lè ṣe tí sọ́bsidì òfin ní símọ́ tí a rò sí ní aráàlú tí wọn ò ṣe. Fún àpẹẹrẹ irú ilé epo Dangote kọ̀ọ̀bán ọgbọ́n mu kọjá ilé epo ẹyọ kan ni wọ́n máa fún epo fún gbogbo Nàìjíríà. Nígbà ìjọba wá ní képo máa wọ́n lọ èlò lẹ́yìn san lóṣù. Ibi tá a ti ń sọ̀rọ̀ yìí téèyàn bá ń gbé bí tọ́bájọ́ ṣiṣẹ́ ìjọba tí ó bá lọ sẹkítírìàtì lójoojúmọ́ fódìdí oṣù kan lọ́jọ́ Monday sọ́jọ́ Jímọ̀ tí ó wọkọ̀ lọ tí ó wọkọ̀ bọ̀ èló níjọba ọ̀sán fún lóṣù èló ní 70,000. Kò ká owó epo mọ́tò ẹ̀. Epo mọ́tò rẹ̀ 70,000 ká. Bẹ́ẹ̀ni ìyẹn ni pé wọn ò fara balẹ̀. Aráàlú ọ̀wà nígbà péjọba ń gbìjà àwọn ọmọ torí ní tíjọba wà fún ẹni láti fara di aráàlú kìí ṣe láti fara ní aráàlú. Òtítọ́ ọbẹ̀ nìyẹn tá à ń pè níjọba nìyẹn. Àwọn orílẹ̀-èdè tó ti dìde lẹ̀ ó níbi tán ní faradà mọ́ ẹ̀ làwọn Amẹ́ríkà fi máa jagun káàkiri náà fi máa ń lòpọ̀ wọn káàkiri. Ntọ́ba lè mára ní àwọn ọmọ orílẹ̀-èdè wọn ò ní ṣe tẹ́pọ̀ ọ̀bì wọn lọ́dọ̀ wọn wọ́n yà lọ orílẹ̀-èdè ibi tí ó ní epo wọ́n lọ ra epo ń bẹ̀ ni wọ́n dẹ̀ ní rìsáàfù tí wọ́n lè lò tán lọ́dún kan tí a bá ti ń fura pé kó fẹ́ wọn bìkọ́ tára bá ti ní àwọn ọmọ orílẹ̀-èdè wọn wọ́n lè bọ́ títì kí a má kó títì mọ́ lóṣù kan tíjọba ìwó wọn àtàkù síbẹ̀. Àmọ́ níbí báyìí ẹlẹ́yàmẹ̀yà ó wà Yorùbá lọ́wọ́ à ń jọba báyìí àwa lọ́kàn àmọ́ àsìkò tó wá kàn wáyìí ó yẹ ká ṣe dáadáa Haúsá lọ ni ó yẹ ká ṣe dáa ju Yíbò lọ ni kò wá yẹ káwọn èèyàn máa ronú ọ̀nà àbáyọ míì. Bàbá ara ni àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni kì í ṣe irọ́sẹ̀. Kò lè dọ́dọ̀ former chief of staff lẹ́yìn. Tá à ń sọ àwọn mẹ̀kúnnù mọ̀ ń sọ. Bàbá máa yẹ mo fòdè kó láàárọ̀ tí mo rún mú. Àbí kílẹ̀ pé mo wí àwọn mẹ̀kúnnù mọ̀ ń sọ. Àlùfáà bàbá mi. Tí a pè tíṣà lè bi tẹ́lẹ̀ ibi iṣẹ́ tíṣà náà mo sì padà sí. Èmi dẹ̀ tún ṣe pásítọ̀ tí náwó ìjọ wà láàyè tiẹ̀ mi ò gbowó oṣù lọ́wọ́ ọjọ́. Ìyẹn ni pé ara ń ní gbogbo ènìyàn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀
a gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ pé èló ní ìrẹsì dà èló ní sódà gbogbo àwọn nǹkan ni ó fi hàn wípé ìnara wà nílùú àti rìn káàkiri àti wọkọ̀ káàkiri gbogbo rẹ̀ ni ó fi hàn pé ara ọ̀dẹ aráàlú àwa gbọ́dọ̀ bájọba ṣe tí yóò tọrọ. ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀ báyìí pé wọ́n ń gbọ́ yín báyìí. kíjọba dàrú kí ni ọ̀nà àbáyọ kí wọ́n tẹ́tí sí àwọn tó ní ìmọ̀ nípa ọrọ̀ ajé kì í ṣe àwọn olóṣèlú tí wọ́n jọ wà ń jọba nìkan kí wọ́n tẹ́tí sí àwọn tó ní ìmọ̀ nípa ọrọ̀ ajé àbákanmọ́mú wa nìsín àkọ́kọ́ epo rọ̀bì tí wọ́n máa tà fún Dangote kíjọba dín owó rẹ̀ tẹ́ ẹ bá ti wà nínú ilẹ̀ iye tẹ́ ẹ tà fún Dangote ẹ dín owó rẹ̀ kí Dangote náà lè dín owó rẹ̀ tó náà bá fọ̀ tán kẹ́ ẹ wá máa fọgbọ́n ọgbọ́n so ní ti gáàsì díẹ̀ láì ṣe báyẹn lẹ́yìn ọdún mẹ́rin aráàlú ọgbà péjọba ó pé àwọn. tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá tẹ̀lé àmọ̀ràn yín. ọwọ́ epo nìkan ẹni eegun ẹ̀yìn ọrọ̀ ajé ńlọ́kan gbogbo ènìyàn àtẹ̀ntì ń gbénu gbó kọ̀ wá sí orílẹ̀-èdè tí sọ́bsidì ò sí tó o bá lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n subsidize oúnjẹ kí àgbẹ̀ tó gbé nǹkan ni ó ti gbowó tẹ́ ẹ bá gbọ́ rí pé tírélà ẹ̀gẹ́ mélòó ló lè gbìn iye báyìí ní owó rẹ̀ rè lọ́gbìn kì í ṣe pé mo gbìn táwọn ọ̀rẹ́ ń rà ilé oúnjẹ bí n bẹ tó bá ti lè wọlé pẹ̀lú $2 $3 l'Amẹ́ríkà right tó o bá jáde ń bẹ dìrọ̀lẹ́ $2 rẹ̀ ọmọ jẹ lọ ni oríṣiríṣi oúnjẹ ọ̀sán ọmọ jẹ lọ ni àyàfi tó o bá bọ́ ta lóòtú tó sanwó mi aṣọ gbogbo rẹ̀ ló rọjú àwọn orílẹ̀-èdè tá a wá fẹ́ farawé yìí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti ń ṣe tiwọn nítòótọ́ epo wọn ní Amẹ́ríkà jù bí lọ epo wọn ní UK jù bí lọ per gallon làwọn ń tepo not per litre epo tó wá wọn lọ́dọ̀ tiwọn kò pẹ́ nana kó ogun ká tí mo bá ń lọ bí iṣẹ́ ńlọrin nílùú èbò kò pẹ́ dandan gbé ká lọ. train. mo lè wá ká mi dé train station kí n lè bọ̀ sínú train láàrin wákàtí kan mo ti sọ̀kalẹ̀ ńlọrin tí n bá ṣe ọ́ nírọ̀lẹ́ mo tún lè bọ́ nu train kí n padà wá sùn ní mi mo lè máa lọ lùrọ̀rin lójoojúmọ́ kí n máa bọ̀ ní tìlú òyìnbó so tẹ́pọ̀ bá wọn ń bẹ̀ àwọn ò ní wí nǹkan kan torí pé káàtì ẹ̀ pilẹ̀ ra gan ewu Sunday lomi ń gun lọ ṣọ́ọ̀ṣì yóò pé wọn fẹ́ dára àwọn láàmú láti máa wà mọ́tò tó o bá ti rìn kúsẹ́kúsẹ́ wà á dé bus station ọ̀ wọ bọ́ọ̀sì o kò nílò láti mú owó jáde lápò láti sanwó ATM rẹ tóró o ti sanwó ọkọ̀ ATM rẹ tóró o ti sanwó train gbogbo àwọn nǹkan yìí àwọn mú ayé dẹra wọn lọ́rùn tá a bá wá jíǹjì lórí ẹni tá a ní iye tẹ́kọ̀ jẹ́ l'Amẹ́ríkà iye tẹ́kọ̀ jẹ́ ní Ghana iye tẹ́kọ̀ jẹ́ níbìkan láwọn orílẹ̀-èdè táwọn ò ní epo pé iye tẹ́kọ̀ jẹ́ ń bẹ̀ làwọn náà fẹ́ képo tiwa jẹ́ kọ̀bọ́gbọ́n mu kọ̀dẹ̀ ní work torí pé tẹ́ ẹ bá ti gbọ́ kọ́ńdé àwọn èèyàn téèyàn bá rírù mi lórí ọ̀kadà tàbí márùwá ń pé bàbá sí òsì nǹkan tí a bá kàn lẹ́sẹ̀ kí lọ́ọ́ pọ̀ sọlẹ̀ o. láàárọ̀ yìí èmi àti àwọn mi pín káàkan gùn pé ẹja mi lẹ̀ níwájú Lágẹ̀lú o kí n tó sọ̀rọ̀ tán ẹ padà wàá gbé mi lọ bí tán lọ sórílẹ̀-èdè nù pòfẹ́sọ̀ méjì sọ́bọ̀sì yóò rí nù pé mọ́tò méjì ò lè jáde o pé mi ò tún rìn pò kí wọ́n tún máa rìn pò àásọ̀tì o báyẹn kọ́ ó ti ń kọjá àyè ó ti ń kọjá gèjìà ara ti ń complain pé ara ń ni wá ẹ gbà pé ìnira wà ń lù ìnira wà ń lù iye ènìyàn tó ń dẹnu kọ wá lọ́sẹ̀ kan tí ń sẹ̀ndí mẹ́sẹ̀gì tí sì bá ti parí tí pásítọ̀ bá tètè yẹra gbogbo wa kò rẹ̀ ní ọ̀ àtàǹsọ̀sì. pásítọ̀ mi ò tún mọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ó tún máa ní ẹ̀náwó tó tóbi jù lápò yín ó ké ni. nígbà jẹ́ pé agboolé ṣọ́ọ̀ṣì tí a wà àwọn ò fi ṣòwò ọ̀rọ̀ àwọn ò fi ṣòwò. tẹ́rí ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè sẹ́ ìnara wà nílùú.
ṣé ká gbà pé APC ti fail Nàìjíríà àwọn Nigerians. ẹ sáré torí pé ọdún mẹ́rin nìbò tí wọ́n dì fún Tinubu ó dìbò ọdún mẹ́rin ń bá pé. ká tó sọ pé wọ́n fail àbọ̀ pass. sọ pé wọ́n fail tàbí wọ́n pass. títí dàsìkò ìtẹ́ bá pé continuous assessment o ẹ fẹ́ assess wọn níbi wọn bá dé yìí kí lẹ máa sọ. wọn ò tí ì gba pass mark níbi wọn bá dé yìí. APC ò tí ì gba pass mark. number one òpópónà Èkó síbàdàn kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ láti Wo Road dọ́jọ́ ọwọ́ mọ́tò ọ̀fẹ́ ẹ̀yọ òpópónà Ìbàdàn sọ́yọ̀ kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ òpópónà Ògbómọ̀ṣọ́ sọ́yọ̀ kọ́ngílọ̀ ọ̀bàṣẹ́ lọ́mọ́ nígbà tí ẹ gbówó lé epo ẹ̀ ń yá owó ẹ̀ sanwó fún ẹ̀kọ́ngílá kí ẹ máa bá kápẹ́ owó tí wọ́n ń gbélé pé ẹ wà àǹfààní rẹ̀ ẹ̀yin náà tún lọ yá owó ìjọba àpapọ̀ tó ń yá owó ẹ wá pé kí wọ́n dárí jìyìn kí ni ìtumọ̀ owó tá a wá gbélé epo nígbà tá a tún lọ yá owó sí i àdẹ̀tí rí àǹfààní owó tá ẹ gbélé epo lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àwọn asùn ní gbogbo wọn ní wọ́n sọ pé àwọn ọ̀dà sẹ́lẹ̀ ọ̀ bẹ́ẹ̀ni owó oṣù mẹ́rin sì ń bẹ tí wọ́n jẹ́ wá tí wọ́n yìí san ṣé ẹ̀ mọ̀ tí mo kéèyàn má gbowó oṣù mẹ́jọ lọ́dún kan. wọ́n regerege 4 months. ìtàtàndé wọ́n sáré san bíi kéékèèké wọ́n san bíi mẹ́rin okùn mẹ́rin wọ́n yìí ẹ̀sùn àpárá ní gbogbo èèyàn. ilẹ̀ adúláwọ̀ dẹ̀ yàtọ̀ sílùú òyìnbó nílùú òyìnbó owó oṣù rẹ̀ ìwọ ló ní ìyá rẹ̀ ò ní mẹ́ tí ìyá rẹ̀ bá nílò owó wọn ó gbé lọ ilé tí wọ́n ti ń tọ́jú arúgbó di tí bàbá rẹ̀ bá nílò owó wọn ó gbé lọ bí wọ́n ti ń tọ́jú arúgbó ni nílẹ̀ adúláwọ̀ ẹnìkan ṣoṣo tó bá dúró báyìí èèyàn méje lè dì mọ́ àbúrò ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ àǹtí àná rẹ̀ iye èèyàn tó dì mọ́ ẹnìkan pé a ti gbọ́ ọ̀rọ̀ ìgbọ́ wa 10,000 ìwọ gba 5,000 ìwọ gba 2,000 òyìnbó èsì bẹ́ẹ̀ torí personal emolument làwọn pọ̀wọ́ sùn wọn àwọn nìkan ló lówó wọn àmọ́ nílẹ̀ adúláwọ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ yàn lódì ni pé ọmọ àwọn òbó ń sanwó sùkú ọmọ àwọn láìsí wọlé bàbá yàwó rẹ̀ sùn. òun lẹ̀ ń gbọ́ lẹ́nu ọ̀jọ̀gbọ́n yìí wọ́n ní ọlágbára pọ̀ ní ibi orílẹ̀-èdè Nàìjíríà dé dúró wọ́n ní APC táwọn gan wà wọ́n ìgbà pass mark o wọ́n ní APC ò tí ì gba pass mark àwọn sọ àwọn tó ń tún sọ pé àmọ́ ọdún mẹ́jọ ìparí ó túmọ̀ sí pé òtítọ́ ọ̀rọ̀ kò ní ká mọ̀ sọ òun níbi tá a bá dé ẹ jáde ojú ọjà ká padà dé ẹ kú kalẹ̀. ọjà mọ́ olúwa. Lagelu FM 96.